Agbo ta fi ń tú obìnrin sílẹ̀ ẹni tó bá fẹ́ lóyún tó jẹ́ pé wọ́n fẹ́ jẹ́ kó lóyún ni wọ́n wá kó àwọn àìsàn wẹ́rẹ́wẹ́rẹ́ kan tí lẹ́gbẹ̀ẹ́ bíi Somuroro bíi pé ẹ̀dà blockage tube oríṣiríṣi nǹkan kò rí mẹ́sìsì ẹ̀ mọ́ mẹ́sìsì ẹ̀ ò ṣe wá lọ ṣe àgbo ikó wàá finú ṣoyún ní kíákíá wàá fẹ̀yìn gbọ́mọ pọ̀n especially ẹ̀ tí Somuroro bá ń ṣe àgbo yìí ni kó wá lọ ṣe. Bẹ́ẹ̀ ni bá mi wá ìgbín kò bá jáyé ló wà ń bẹ̀ kò bá jẹ́ natural wá ìgbín tó pinnu mẹ́ta fi tẹ́lẹ̀ ìkòkò tó bá ti fi ìgbín yẹn tẹ́lẹ̀ ìkòkò gẹ́ẹ̀tì ẹ̀rù bá mi da ẹ̀rù yẹn lé lórí níwọ̀nba tó bá ti da ẹ̀rù lé lórí gẹ́ẹ̀tì àìdán ó ti rí bá mi kó àìdán méje àbí jù bẹ́ẹ̀ lọ kó lé lórí bẹ́ẹ̀ wá bá mi wá ewé bá mi gẹ́ẹ̀tì kànáfùrù tó ti rí clove kànáfùrù bá mi dà lé lórí wá ewé gúre tó ti rí gúre lélẹ̀ ewé gúre àti ewé àkókò tí wọ́n fi ń jẹ oyè yẹn wá kó lé lórí wá sè lágbo tó bá ti sè lágbo síwájú kó tó ṣiṣẹ́ ìkó farabalẹ̀ gbọ́ fídíò ìkó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn ẹni tí Somuroro ń dà láàmú ni àbóbìnrin tó yẹ pé ó fẹ́ lóyún kíákíákíá síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní sàárà ló ń gbà olúwa ní ẹ ti sàárà ṣáájú kájọ alẹ́ gbà account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria ají ní umura ní ẹ̀yin tẹ́ fi ń ṣe sàárà ẹgbẹgbẹ Global Dahiratu Dhikrlahi Islamic Organization small but mighty gbogbo ẹni tẹ́ bá ní ìpeni níjà lórí àìsàn kan sí kejì àbáyé ń dàyàn láàmú ẹ WhatsApp health and spiritual department wa WhatsApp wa lórí nọ́mbà yìí +2761295638 àgbo yìí wàá máa mú láàárọ̀ wàá máa mú lálẹ́ wàá máa mú àgbo yìí láàárọ̀ wàá máa mú lálẹ́ o tún lè bu àgbo yìí kó máa mú kó máa fi mọ́ọ̀pù gbogbo ara ẹ especially ẹni tó ní Somuroro ṣe kó máa fi mọ́ọ̀pù breast ẹ bẹ̀tì mímú ẹ ó ti tó máa mú láàárọ̀ tó rẹ́ni tó wá fẹ́ conceive náà ní kíákíá máa mú láàárọ̀ máa mú lálẹ́ wàá finú ṣoyún wàá fẹ́ ìgbọ́mọ pọ̀n mú tó bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ kó tún máa mú tó bá parí píríọ̀dù ṣùgbọ́n síwájú gbìyànjú kó wo fídíò ìdélẹ̀ kó dẹ̀ share fáwọn èèyàn tó nídìí ẹ̀ torí àwọn tí wọ́n lágbára láti ra product wa la fi ń kọ́ yín láwọn ẹ̀kọ́ yìí ìwọ tó bá lágbára láti ra product ò nídìí láti dára ẹ láàmú get the transformer 1100 power tó ń ṣiṣẹ́ fún ẹni tó fẹ́ lóyún ní kíákíá àtoríṣiríṣi àwọn àrùn tó máa ń dẹ obìnrin láàmú tí ò jẹ́ kóbìnrin lè conceive àtọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count ẹ get ẹ 25,000 kò síbi tẹ́wà tí ò dé powder ni ẹ dẹ̀ get all in one tó wò more than 300 àìsàn ẹ gbòógì láti India láti China lápapọ̀ síbẹ̀ ẹni tó ń forí kókó alátakùn tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ lójú oorun